nítorí pé ìyapa ẹnu wá lórí orin kíkọ nínú Islam. Àwọn kan wà tó jẹ́ pé lákàyè lómi ò pé kẹ́ ẹ di aago sí ọwọ́ báyìí ẹlòmíì ní haram ni, kẹ́ ẹ wọṣọ kẹ́ ẹ lọ kó máa dán ẹlòmíì ní haram ni o, bídíà ni o, bídíà ni o. Ìwọ tó ní bídíà lórin kíkọ nínú ẹ̀sìn, ó dẹ̀ fẹ́ lọ ṣe umura ní Ramadan, ó dẹ̀ wọ aeroplane lọ, ó fẹsẹ̀ rìn lọ, ó mọ̀ pé bídíà ni aeroplane tó wọ̀ náà, bídíà ni aeroplane tó wọ̀ náà. Ok, ìwọ tó ń ṣe wáàsí bídíà lórí social media, lórí Facebook, lórí Instagram, lórí tó ń ṣe wáàsí bídíà níbẹ̀, ṣé bídíà kọ́ ni social media? Ó dẹ̀ ṣe wáàsí níbẹ̀. Ẹni tó dá Facebook sílẹ̀ ìwà fà tó ṣe wáàsí níbẹ̀, ó mẹ́niyẹn rí o, ó mọ̀ bí a Kírísítẹ́nì ni. Níwọ̀nba tó bá ti ra data tó ti tan Facebook pé tó ti ṣe live tó ti ṣe wáàsí lórí ẹ̀, ó ti support ẹni yẹn, ó ti support ẹ̀sìn ẹ̀. Bàárì mọ̀ pé síyákùmá alfáàrí tó òun náà ní ẹni yìí ní ti ń sọ ọ̀rọ̀ tí ò jọra wọn, òun náà ní fi ń wéra wọn. Alákọ̀ọ́kọ́ ni pé kí ni tí wọ́n sẹ́lá Ànábì Muhammad sallallahu alaihi wasallam kí ló sọ fún wa nípa orin gbígbọ́, kí l'Ànábì sọ fún wa nípa ìlù lílù. So orin nípìlẹ̀ ó ní ṣàrtù méjì tíyàn fi lè gbọ́ orin. Ṣàrtù alákọ̀ọ́kọ́ ni pé kò gbọdọ̀ sílù mẹ́, májẹ̀mú alákọ̀ọ́kọ́ ni kò gbọdọ̀ sílù mẹ́. Májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ni pé kò gbọdọ̀ sọ̀rọ̀ sọkúsọ mẹ́, gbọdọ̀ sí ohun tí ọ̀dá mẹ́. Ló fi jẹ́ pé àwọn ànàṣe ìdàbíbọ́yá àwọn ṣí'ì tá máa kọ nínú ìsìláàmù yẹn, so n tó jẹ́ wọlé nìyẹn látara pé a sọ wípé subhanallah walhamdulillah la ilaha illallah, ohun náà láti mú wá báyàn àbí ihun tó dá aláwí bákan náà kò sí lò ń bẹ. Gbogbo ọ̀nà bá ti wá nílò àbó ní ohun tí ó dá nínú, bóyá ó nílò, ó lè jẹun tó dá ṣùgbọ́n nílò nínú, ìlò yẹn ó ti bàá jẹ́. Bẹ́ẹ̀ náà ni gbogbo orin tí ó bá nílò nínú ṣùgbọ́n ó ní ohun tí ó dá nínú, ihun tí ó dá tí bẹ́ẹ̀bẹ̀ náà ó ti bàá jẹ́, ó ti sọ ọjọ́ tí Mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí. Ànábì sallallahu alaihi wasallam ní ọ̀rọ̀ kan tó lálàáfíà nípa pé etí tí bá ń gbọ́ orin àti ìlù tó bá di alkiyama wọ́n yóò gé gbóná sétí náà kò ní fi gbọ́ràn. Ọ̀rọ̀ yẹn lálàáfíà. Imam Malik rahimahullahu ta'ala àwọn náà dẹ̀ tọ́ka sọ́rọ̀ yẹn nípa pé etí tí bá ń gbọ́ orin àti ìlù tó bá dá láàkhírà wọ́n yóò gé gbóná sétí náà tí ò ní fi gbọ́ràn. Ọlọ́run bá kó ṣàánú wa. Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n kàdé sí odidi tíra lórí rẹ̀ ní lórí gbígbọ́ orin gbígbọ́, orin kíkọ, wọ́n kàdé sí tíra lórí ẹ̀ ní ọdá kí ẹ ṣàǹfààní pẹ̀lú rẹ̀. Ẹn pé wọ́n pè ní hukmu ahlati at-tarb, ẹn pé àwọn ìdájọ́ gbogbo àwọn irinṣẹ́ eré, jìtá ni, dùdú ni, gángan ni, gbogbo irinṣẹ́ ìlú yẹn ìdájọ́ rẹ̀ ní Islam àti kákọrin sí. Gbogbo àwọn kan yẹn wọ́n láti máa gbọ́. So kódà bẹ́ẹ̀ nìkan bá pẹ́rẹ̀ ní Islamic singer àbí Muslim song tó bá ti lùlù sí ó ti sọ di haram, tó bá ti lùlù sí ó ti sọ di haram. So kọ́lọ̀ kó ṣàánú wa. Ọ̀rọ̀ yẹn lè lé létí wa, ó lè lé ọgá àníṣẹ́ ìhun tẹ́sì mú wa ń tẹ́sì sọ là ń sọ fún wa yẹn, ẹ jẹ́ káwa náà ṣe ìwádìí mú tá ń sọ ìfún ara wa. So Sheikh Al-Albani kẹ́lẹ̀ ṣe tẹ́rọ òdìdí lórí rẹ̀ ní ṣàlàyé rẹ̀ kan fọ́ sí wẹ́wẹ́ dáadáa nípa báwo làwọn kan ṣe jẹ́ ìwọ̀ ní tánàbẹ̀ wọn bá sọ lórí rẹ̀. Kódà Ànábì wa ti sọ lórí kan pé ìwọ̀ ni, ìwọ̀ olórin kan wá ń sọ wípé dábá fi lórin ọ̀dá adẹ́pẹ́ plane tá ń gbé lọ Mọ́kà náà adẹ́pẹ́ bídíà náà ni bídíà ni plane lóòótọ́, ṣùgbọ́n bídíà oríṣi méjì ló pín sí, bídíà dunyawiyya wa bídíà diniyya. Bídíà tayé
tí ẹ̀sìn wo ní kankan ṣe pẹ̀lú rẹ̀ àti bídíà ẹ̀sìn ni pé nǹkan báyìí lẹ́sìn wí àgbọ́dọ̀ ṣe nǹkan míì àgbọ́dọ̀ wí nǹkan míì tọ́tako ohun tẹ́sìn wí ní àbítò nǹkan ìbáyìí ní ẹṣẹ́ ṣe ká máa wá ṣe nǹkan míì ká máa kútó àdádálẹ̀ ti wá látún wá lọ dálẹ̀ ká máa wá pé lẹ́sìn fáwọn èèyàn eléyẹn èèyàn jẹsẹ́ bẹ̀yà níwájú ọlọ́run ọba lórí rẹ̀ ní ẹ̀bá gbé pàdé ọlọ́run ṣùgbọ́n àdádálẹ̀ ta yé nípa àwọn nǹkan tá invent àwọn development tó ń bá ayé nípa ọkọ̀ ojú omi ọkọ̀ ojú òfurufú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ọkọ̀ tí ń fò lórí ilẹ̀ náà gbogbo àwọn yẹn ọlọ́run ṣe lẹ́tọ̀ fún wa ọlọ́run ní al-khayla wal-bighala wal-amira litarkabuha wa zina wa yakhluqu ma la ta'lamun ọlọ́run ní àti ìbáka àti kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹ́sìn ọlọ́run la dá wọn kan wọ̀nyí litarkabuha wa zina kẹ́lẹ̀ bá máa gùn wọ́n kẹ́sì máa fi wọ́n ṣọ̀ṣọ́ ọlọ́run wá ní wa yakhluqu ma la ta'lamun á tún dá wọn kan míì fún yín tẹ̀ tí mọ̀lé ni bí ọlọ́run sọ áyà ní kalẹ̀ àwọn sọ́wọ́ náà máa wọ̀ tún máa wò sí náà ní pé tó àti mọ̀mtọ́lọ́ wọn dá mọ́ àtà ń bẹ̀lẹ̀ láyé lè ní àti mọ̀mtọ́lọ́ ń dá látara pé n tí ò sí ń jọ yẹn lánàá àwọn ọkọ̀ ojú òfurufú ọkọ̀ tá ń rìn ọ̀kadà gbogbo ò sí ń gbà ní ó ti wà báyìí lè ní nínú tọ́lọ̀ tó wọn máa dá fún wa náà ni gbogbo àwọn nǹkan yẹn bí bá ń jẹ́ bídíà yọ máa jẹ́ bídíà àtayé tẹ́sìn wa tí ò ní nǹkan kan sí pẹ̀lú rẹ̀ tí ó bẹ̀sìn jẹ́ agbàfáànù sórí mọ́sálásí kọ̀ bẹ̀sìn jẹ́ ihun tó jẹ́ bídíà tá a bọ̀rọ̀ sí náà ni pé tó bá jẹ́ pé bọ́yá á pè lẹ́sìn fáwọn èèyàn tá a pa àwọn èèyàn sídìí rẹ̀ pé ẹ máa wá sí ẹ̀sìn ni tá a máa retí fáwọn èèyàn gbaládá mbẹ́ so ohun tó jẹ́ bídíà nìyẹn látara bẹ́ẹ̀ nígbà bá ti rí pé innovative ni àdádálẹ̀ nínú ẹ̀sìn ká jìnà sí ọlọ́run bá kó ṣàánú wa wallahu a'lam wa a'lam.